Ẹ káàbọ̀ padà. Nínú fídíò yìí màá máa ṣàlàyé oríṣiríṣi ọ̀nà tí data pín sí. Màá tún ṣàlàyé bó ṣe lè yí data po kúrò ní ipò kan sí ipò mìíràn bóyá ipò tó gbà wá kò ń ṣe ipò tó yẹ kó wà. Oríṣiríṣi ọ̀nà ni data pín sí ní ẹrù ṣùgbọ́n márùn-ún òun ló ṣe pàtàkì jù ńbẹ̀ léyìí tó jẹ́ pé á dẹ̀ ṣì mọ́ lò. Márùn-ún yẹn òun náà ni màá mọ ṣàlàyé nínú fídíò yìí. Nínú fídíò ọjọ́ iwájú mo máa ṣàlàyé àwọn eléyìí tó bá tún kù ńbẹ̀ náà. Alákọ̀ọ́kọ́ ọ̀nà tí data pín sí òun náà là ń pè ní kíni? Nominal data. Kí là ń pè ní nominal data? Ó rí i pé bórúkọ rẹ̀ ṣe rí tá a bá ní nominal data òun ni pé kíni o? Láti ibi name, láti ibi orúkọ, láti ibi orúkọ ni wọ́n ti yọ́. Character ni òun náà, ó rí i pé tá a bá ní character ìtumọ̀ rẹ̀ ni pé òun náà ó wá ní category, text ni ó gbà wá ṣùgbọ́n nominal ni. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ a ní tí à ń pè ní categoric, a ní tí à ń pè ní ordinal data. Ordinal data ó fẹ́ẹ̀ farapá nominal torí ọlọ́rọ̀ lòun náà ó gbà wá tí a mọ̀ sí character. Ṣùgbọ́n ìyàtọ̀ tí ó wà láàrin méjèèjì òun náà ni pé nominal má gbàgbé mo ní ó lè dàbí kíni orúkọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tá a bá ní name Gàfárì, Hafsọ, Abdullah. Ó rí i pé nominal ni orúkọ ló pín sí. Ṣùgbọ́n ìyàtọ̀ tó wà láàrin nominal yìí àti ordinal tó wà nísàlẹ̀ ni pé o ò lè to ti nominal pé bóyá ká tò pé bóyá bí wọ́n ṣe ga sí àbí bí wọ́n ṣe ṣe kíni o, bí wọ́n ṣe dàgbà sí tàbí bí wọ́n ṣe yàtọ̀ síra wọn sí, o ò lè order rẹ̀. Ṣùgbọ́n tá a bá ní ordinal data òun náà ni character lòun náà o ṣùgbọ́n a tún máa ń pè ní kíni o, wọ́n máa ń pè ní factor ní haru. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá fẹ́ sọ bí ìkan nínú àwọn èèyàn ṣe ga sí, bóyá àwọn tó ń wò yìí bó ni wọ́n ṣe ga sí, bóyá kí n sọ pé mo ní kíni o, bóyá kí n sọ pé mo ní long or ká sọ pé tall, short, medium. Ó rí i pé ìyàtọ̀ tó wà láàrin méjèèjì òun náà ni pé ọlọ́rọ̀ ni òun náà gbà wá ṣùgbọ́n ó rí i pé a lè order eléyìí. Ó rí i pé short òun ló kéré jù, lẹ́yìn rẹ̀ ni kíni o, medium, lẹ́yìn rẹ̀ náà ni tall. Ṣó ti yé wa báyẹn? Character ni. Kódà nínú àwọn textbook mìíràn wọn a máa pe méjèèjì yìí, wọn a máa pè é ní kíni o, wọn a máa pè é ní character náà ṣùgbọ́n lọ dì í mọ́wọ́ pé tó bá jẹ́ nominal òun náà lèyí tó jẹ́ pé kíni o, ó jẹ́ bí data olórúkọ. Ti ordinal tóun náà jẹ́ kíni o, data irú eléyìí tó lè jẹ́ pé. Ṣó ti yé wa? Ǹjẹ́ tí eléyìí bá yé wa ẹ jẹ́ n tún fún wa ní àpẹẹrẹ nínú àwọn data kí o lè gbọ́ yé yékéyéké. Ó rí i pé data tí mo kọ́kọ́ lò nínú fídíò alákọ̀ọ́kọ́ tí a pè ní text tó gbé orúkọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá, ọjọ́ orí wọn, bóyá akọ ni wọ́n ni àbábo tí a pè ní text. Ó yá ẹ jẹ́ ká gbé e wá padà. Mo nígbàgbọ́ pé o ṣì ní nínú project rẹ. Tó o bá sì tún ní o lè ṣe kíni o lè gbé e wá. Má gbàgbé mo ní tá a bá fẹ́ import data pàápàá jùlọ èyí tó jẹ́ CSV, ó rí i pé a máa ní read.csv orúkọ data un, ó rí i pé text àbí òun ni orúkọ wà níbí báyìí, jẹ́ n fi hàn bó ṣe rí. Ṣó ti yé? Àbí jẹ́ n tiẹ̀ gbé e jáde. Mo ní text.csv. Ṣó ti yé wa? Ó rí i pé òun ló wá. Ó rí i pé a ní name. Name yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ òun ni ó máa jẹ́ bí nominal data. Sex yìí náà o lè pè é ní nominal. O ò rí length yìí ordinal ni o. Ó rí i pé ó ní order, ọ̀pín tí wọ́n bá from the word ordinal, ó ní order. Ṣó ti yé wa báyẹn? Data frame wa yìí ó yá a lè gbé e wá sí agbègbè object ká fún un ní kíni o, ká pè é ní object. Object yẹn tí ó máa túmọ̀ sí pé frame kan ni. Ó yá a lè fún un lórúkọ bóyá mo pè é ní df, má gbàgbé bí mo ṣe ló máa kọ orúkọ tó fẹ́ fún un yẹn, then less than hyphen. Ìtumọ̀ rẹ̀ ni pé object data frame yìí o, o ní kó máa jẹ́ object tórúkọ rẹ̀ ó máa jẹ́ df.
àkáláṣe tí n bá rọ́nà ẹ̀ báyìí ó rí pé ó ti wà lẹ́gbẹ̀ẹ́ báyìí so ó mean pé o ní bùkátà láti dá ara rẹ láàmú mọ́ gbogbo ohun tó bá fẹ́ ṣe má wulẹ̀ kọ eléyìí mọ́ o so df náà ló mọ ṣe kí ni ló mọ kọ eléyìí tó jẹ́ pé yóò mọ ṣe déédéé object rẹ eléyìí tí yóò mọ ṣe déédéé object rẹ so ó rí ọ̀nà mìíràn tí data tún pín sí ní r òun náà ni à ń pè ní kíni o òun là ń pè ní integers ó rí pé gbogbo wa a ti mọ ohun tí integer pín sí tá bá ní integers òun náà ni kíni o bóyá positive number negative number àti zero gẹ́gẹ́ bí àpẹẹrẹ tó bá ní 5 4 100 àwọn eléyìí ní kíni o àwọn eléyìí ni à ń pè ní integer ó rí 4 ọ̀nà kẹrin tí data tún pín sí ní r òun náà ni à ń pè ní numeric so ni à ń pè ní numeric ó rí pé nọ́mbà lòun náà jẹ́ gẹ́gẹ́ bí integer ṣùgbọ́n yàtọ̀ tó wà láàrin àwọn méjèèjì tí n bá ṣàfiwé rẹ̀ lọ́nà mathematics òun náà ni pé integers ó dà gẹ́gẹ́ bí integer mathematics so tí numeric wá ń ṣe déédéé bí rational number tàbí real number ó rí pé rational number òun lè ní decimal nú so irú data tó bá ti jẹ́ bí continuous data bóyá ó ní decimal nú ni àbí fraction ni o gẹ́gẹ́ bí àpẹẹrẹ 2.4 3.5 so irúfẹ́ àwọn data báyìí òun là ń pè ní kíni o òun là ń pè ní numeric data òun là ń pè ní numeric data ẹlẹ́ẹ̀karùn-ún òun náà là ń pè ní kíni òun là ń pè ní logic òun là ń pè ní logical data so ti yé báhun tàbí kó ní logical variable so irú logical yẹn ó lè jẹ́ bóyá kíni o true or false má gbàgbé pé tá a bá ní logic náà ni gbólóhùn kan tó jẹ́ pé ó lè já sí kíni o òótọ́ àbí irọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní ìpínlẹ̀ Ìbàdàn Èkó ló wà ìpínlẹ̀ Ìbàdàn Èkó ló wà ó rí pé irọ́ ni o so ọ̀rọ̀ ni gbólóhùn yóò mọ ní truth value tí à ń pè ní false ṣùgbọ́n tó bá jẹ́ òótọ́ orúkọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ni ọ̀gbẹ́ni Ṣèyí Mákindé ó rí pé kíni o ó rí pé gbólóhùn ni ó sì jẹ́ kíni ó jẹ́ tòótọ́ truth value rẹ̀ náà mọ jẹ́ true tó ti yé báhun eléyìí ni à ń pè ní kíni eléyìí ni à ń pè ní logic má mọ ṣàlàyé kó lè yé wa yékéyéké ó yá tá bá lọ sí data wa padà tí à ń pè ní df kó lè rí dáadáa ó rí pé mo ṣe ní df mi òun leléyìí ó rí pé name yìí gẹ́gẹ́ pẹ̀lú àlàyé tí mo ṣe mo ní yóò mọ jẹ́ kíni o yóò mọ jẹ́ nominal data tàbí kó pè ní nominal variable so ti yé báhun ó rí sex bákan náà wẹ̀ nominal lòun náà bó wá ní age ńkọ́ pẹ̀lú àlàyé tí mo ṣe age ó mọ ṣe déédéé integer irú data tó wà nínú variable yìí òun ni integer height ńkọ́ òun mọ jẹ́ kíni o yóò mọ jẹ́ numerical data tàbí numerical variable ó rí pé height yìí tó ti wá numerical variable ní ṣùgbọ́n àwọn data tó wà nínú rẹ̀ òun là ń pè ní kíni o numeric ó rí length character lòun náà ṣùgbọ́n yóò mọ jẹ́ kíni yóò mọ jẹ́ factor bó wá ní tí n bá fẹ́ mọ structure tó wà nínú data frame mi láti mọ structure tó wà nínú data frame mi kò le rárá so bóyá wọ́n fún wa ní data frame gẹ́gẹ́ bí àpẹẹrẹ bá ṣe ní df yìí tí n bá fẹ́ mọ structure rẹ̀ òun ni pé kí ni àwọn tó kó sínú so ó tẹ str function kò bùkátà láti lóòdù package kankan rárá str ó wá gbé orúkọ kíni sí so ó gbé orúkọ object yẹn sí mọ́ gbàgbé pé mo ní function leléyìí àbí str ṣùgbọ́n ohun tó mọ gbé sí function ó mọ apply function sí object kí wá ní object wa níbí báyìí òun ni df that is data frame wa tá a gbé wọlé látara bò ní àtàrà text ó rí pé tó bá wo structure rẹ̀ nísìn so ti rí structure tó gbé wa má gbàgbé o lè zoom agbègbè console yìí ibi tí ac kóòdù tó tẹ̀ tí wọ́n sá wá o lè zoom ẹ̀ láti rí yékéyéké ó rí pé ó sọ fún wa pé data frame ni o ṣùgbọ́n nínú data frame yìí a ní 12 observation eléyìí tí ń ṣe déédéé row 5 variables tí ń ṣe déédéé ikọ̀ tí a mọ̀ sí column tá a ní tó ti wá báyẹn a já sí pé alákọ̀ọ́kọ́ name má gbàgbé pé mo ní character ni o tó ti wá báwọn ṣùgbọ́n character wa
nominal ni, ó rí pé ó ní Gàfárì, Mariam, Hafsa, Abdullahi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó rí sex bákan náà ẹ̀wẹ̀, character lòun náà, kódà nominal ni, orúkọ ló kó sínú, male, female, male, tó ti yé báwọn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni age, kí la ní age ó mọ jẹ́ pẹ̀lú àlàyé tí mo ṣe, òun ni integer. Mo ní age ó mọ ṣe déédéé integer mathematics náà ni. Ó rí height, numeric lòun, numerical data ni, toró jẹ́ continuous, ó ní decimal, tó ti yé báwọn. Ó lè jẹ́ pé rational number, bóyá fraction, gbogbo àwọn rational number fraction abẹ́ numerical data ni wọ́n sá wá o. Ó rí length, ó rí pé character ló gbé sí, ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé, mo léléyìí ó mọ̀ pé ní kíni o, á mọ̀ pé ní ordinal variable tàbí ordinal data, eléyìí tó jẹ́ pé yóò mọ jẹ́ kíni factors ní haru. So màá mọ ṣàlàyé, ó rí i pé character ló gbé wá, bó mo ṣe lè dá padà sí ipò factor, màá mọ ṣàlàyé ní ọ̀nà tí ó gbà yé wa. Ǹjẹ́ tí eléyìí bá yé, ìgbà tí a ti mọ tí data frame yìí kó sínú, bó wá ni tí n bá fẹ́ mọ tí ipò data, ipò variable un àbí orúkọ variable un, so tó bá fẹ́ mọ orúkọ variable un lọ́kọ̀ọ̀kan tó fẹ́ lo kíní structure fún, kí ló mọ̀ lò, òun náà ni class. Bóyá mo fẹ́ mọ orúkọ variable kan tàbí irú data tó jẹ́, ó ní class, tó ti yé. Ká pé mo fẹ́ mọ age ni, ó rí pé n lè mú age wá lásán, kólọ́ọ̀mù kan ni age, variable kan ni age, ṣùgbọ́n níbo ló wà? Ó wà nínú data frame wa tí ń ṣe df, ó wà nínú object tí ń ṣe df, ó wà ní df. Má dẹ̀ gbàgbé bí mo ṣe ṣàlàyé nínú alákọ̀ọ́kọ́, tó bá ti mú data frame yẹn wá, á já sí pé tó bá fẹ́ mọ̀ kan nínú àwọn variable data frame yìí, kí ló mọ tẹ̀ o? Ó tẹ $sign, so ti age àbí? Ó pé tí n bá tẹ age báyẹn, so ti rí, ó rí pé ohun tó ń sọ fún mi ni pé integer ni. Ó yá, bóò ni height ńkọ́? Tí n bá fẹ́ wá height náà, yóò jẹ́ class, ó yá, function class yẹn òun ni ó béèrè pé irú kíni o, irú data wo ni, kí la wá fẹ́ wá? df height, so ti yé wa báyẹn. Ó rí pé tó bá tẹ̀ ẹ́, kí ló pè wá? Ó rí pé ó pè ní numeric, ó rí pé ó pè ní numeric, so ti yé wa báwọn. So ǹjẹ́ tí eléyìí bá yé, bó wá ni, bó lo ṣe lè yí data láti ipò kan sípò mìíràn? Tó bá wo eléyìí, ó rí i pé character ló gbé wá o, ní nominal ló gbé wá, ṣùgbọ́n a fẹ́ kó jẹ́ factor ká lè bá a máa rí lò, tí a mọ̀ sí ordinal, eléyìí tó jẹ́ pé kí ni order, ó ṣe é tò. Ó rí i pé bó mo ṣe fẹ́ ṣe é, láti yí data kan po láti ipò kan sí ipò mìíràn kò le rárá o. Ó wá sọ pé kí ni o, bóyá mo fẹ́ gbé lọ sí factor nísìnyí tí ó jẹ́ ordinal variable, ó sọ pé as factor, so ti yé báwọn. As factor ni pé kọ́ yóò wà bí factor, kí la wá fẹ́ kó wà bí factor? Kí la fẹ́ kó wà bí factor? Length. So but o lè dá length gbé wá, níbo ni length wà o? Nínú data frame df wá níbí báyìí, yóò máa jẹ́ df length, so ti yé wa báwọn, df length, jáwó bá wọn ṣe kọ length yẹn kó ba lè, okay, th ni o, df length. Ó rí i pé tó bá tẹ̀, so ti yé báwọn, ó rí i pé ó ti gbé iye levels tó gbé wá, ó rí i pé a ní kí ni o, medium, short, tall, so ti yé. Ó rí i pé tí n bá wo df mi padà nísìn, tàbí tí n bá wo structure df mi, ó rí i pé ó ti yípo padà, so ti yé wa báyẹn. Ó rí i pé ó ti yípo padà. So àpẹẹrẹ tí mò ń sọ leléyìí, tí n bá fẹ́ mọ̀ bó ṣe kó sínú, bóyá bí àpẹẹrẹ nísìn, ó wá lè wo irú levels eléyìí tó jẹ́ pé kí ni o, eléyìí tí ó wà nínú integer, tó wà nínú kí ni o, tó wà nínú variable yẹn náà. Tí n bá ní levels, that is àwọn kí ni, àwọn ọ̀nà tàbí ipò tó jẹ́ pé ó pín sí, yóò máa jẹ́ df of what? So df of, ó yá, so kí ni orúkọ rẹ̀? Length. So ó rí i pé tó bá tẹ̀ ẹ́, so ti rí i, ṣé má bínú, mo ti ṣàṣìṣe. Ó rí i pé gbogbo eléyìí a ti dá padà sí levels àbí? A ti dá padà sí factors. Ṣùgbọ́n láti jẹ́ kó lè hàn, ó rí i pé tí n bá sì tún tẹ structure of data frame mi, ó rí i pé kí ló dẹ̀ ṣì ń gbé wá? Character náà ló ṣì ń gbé wá.
ọ̀nà tí ó gbà ṣe ni pé kí n change ẹ̀ padà tó ti yé báhun, òun ni pé kí n overwrite ẹ̀ sí ibi tó wà gẹ́lẹ́ tẹ́lẹ̀. Màá dẹ̀ gbàgbé pé ibi tó wà gangan ni kí ni o, df length àbí? Á já sí pé mo fẹ́ change ẹ̀ nísìnyí pé df length nísìnyí kó máa jẹ́ kí ni o, as factor báyìí, pé mo fún un lórúkọ gẹ́gẹ́ bá ṣe fún n tó wà lókè yìí náà lórúkọ, ṣó ti yé wa báhun. Ìtumọ̀ ẹ̀ náà ni pé df length yìí, that is variable tó jẹ́ length yìí tẹ́lẹ̀, ká máa yípo sí eléyìí tó di kí ni o, ní ipò factor nísìnyí, kó kúrò ní ipò kí ni o, ipò nominal kó bọ́ sí ordinal. Ó di pé tí n bá ṣe bẹ́ẹ̀, tí n wá lọ wo structure yìí padà báyìí, ṣó ti yé wa báhun, ó di pé kí ló gbé wá? Ó gbé factor wá báyìí o, factor with 3 levels, eléyìí tí ń ṣe medium, short. So tó bá fẹ́ mọ levels tí ọ̀kọ̀ọ̀kan wọn gbé wá gẹ́gẹ́ bí mo ṣe ń ṣàlàyé lọ lẹ́ẹ̀kan, wà á ní levels, so bó ló ṣe mọ levels kí là ń wá o? Length, variable length, ikọ̀ tó jẹ́ kí ni o, ikọ̀ length. Ó rí pé tó bá tẹ̀ wá, so ó gbé medium, short àti tall wá. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, ó rí pé mo ti ṣàlàyé mẹ́rin ńbẹ̀, ó ti mọ in tí kí ni o, in tí ordinal àbí nominal jẹ́, mo sì sọ bó ṣe lè gbé láti nominal lọ sí ordinal tí a mọ̀ sí factor. Bó o ní tó bá fẹ́ dá ẹni tí ó jẹ́, ó rí pé numerical leléyìí, tó bá wo eléyìí nísìnyí, ṣo mọ̀ pé numerical ni, bó o ní tó bá fẹ́ gbé lọ sí integer, tó fẹ́ pè pé kó máa ṣe kí ni o, kó máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí integer, àbó tiẹ̀ fẹ́ dá integer padà sí kí ni o, padà sí numerical, òun náà ò le rárá. So ká pé mo fẹ́ dá integer yìí, mo fẹ́ dá padà sí numerical, òun náà jẹ́ kí ni, as integer. Kí ni mo dẹ̀ wá fẹ́ dá padà o? Ó rí pé kí la fẹ́ dá padà? Ó rí pé mo fẹ́ dá age padà àbí? So a fẹ́ dá height padà, má bínú, a fẹ́ dá age padà sí numerical ni, so yóò jẹ́ as numeric. In tí mo fẹ́ ṣe nìyí, jẹ́ n ṣàlàyé lẹ́ẹ̀kan sí, òun ni pé ó rí pé integer leléyìí wà àbí? Mo wá fẹ́ dá padà sóhun náà sí kó mọ ipò numeric, kó kúrò ní ipò integer gẹ́gẹ́ bó ṣe dá nominal lẹ́ẹ̀kan padà sí kí ni o, ordinal, òun náà jẹ́ as numeric. Kí la wá fẹ́ dá padà? Age. Ṣùgbọ́n níbo ni inú age yìí, níbo ló wà? df over age, $age. Ó rí pé tó bá tẹ̀, ó ti dá padà. Tí n bá lọ wo structure mi nísìnyí, kò ní gbé wá o. Ìdí ni wípé n tíì sọ pé kó fi replace ẹ̀, ó rí pé integer náà ló sì wà ńbẹ̀, ṣùgbọ́n ọ̀nà tó bá mú mi tí n bá fi tún gbà, tí n bá fi gbórúkọ rẹ̀ sí pé nísìnyí o, age mi, ikọ̀ age mi, eléyìí tó wà tẹ́lẹ̀, kí n mọ fi eléyìí jàrọ̀ rẹ̀. Kí dẹ̀ ni eléyìí jàrọ̀ rẹ̀? Ṣẹ mọ̀ pé a ti sọ pé kó máa sọ in tó wà nínú eléyìí di kí ni o, kó sọ di numeric. Ó rí pé tó bá run rẹ̀, tó wá padà láti lọ ṣe kí ni o, láti lọ wo structure age, ó rí pé age náà ti ṣe kí ni, age náà ti di numeric. Ó rí pé age náà ti di numeric, ó rí pé kò le rárá. Má dẹ̀ gbàgbé, mo ní tó bá jẹ́ pé o fẹ́ máa lo df dollar yìí láti fi máa wá kí ni o, láti fi máa wá àwọn variable rẹ, mo ní o lè lo attach function. Ká pé a fẹ́ dá láàmú ni, ká pé mo ti lo attach df, òun ni pé mo ti gbé df wọlé pé òun ni mò ń lò, mo ti gbé data frame yìí wọlé o. Á já sí pé mi ò ní bùkátà láti ṣe kí ni, láti ṣẹ̀ mọ pé df lẹ́ẹ̀mẹwàá, pé df dollar kí n tó mọ variable yẹn. So bí mo ṣe attach rẹ̀ yìí, á já sí pé mo lè lo kí ni o, mo lè lo variable tó bá ti wù mí, nígbàkígbà tó bá wù mí. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ká pé mo fẹ́ wo class nísìnyí, so class ti age, so ti yé mi báhun, so ti rí, ó rí pé ó gbé wá, ó rí pé ó yàtọ̀ sí tí mo tẹ̀ lẹ́ẹ̀kan, so ó rí pé lẹ́ẹ̀kan kí n tó attach ẹ̀, mo gbọ́dọ̀ fi df yìí sí, mo gbálàyé òun. So ṣùgbọ́n tó o bá ṣẹ̀ fẹ́ máa dára rẹ láàmú, so attach yẹn ni pé o ti ṣàsọtẹ́lẹ̀ fún arú pé kí ni o, ibi tó ti máa mú data rẹ nínú data frame df ni. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, bó wá ni nípa logical variable, eléyìí tí mo ní ó lè jẹ́ kí ni o, ó lè jẹ́ true,
ó dẹ̀ sì lè jẹ́ false. Ó yá ọ̀nà ohun tó pín sí leléyìí. Ká pé mo ní age wípé nínú kíni o, nínú ọjọ́ orí, ó rí pé ọjọ́ orí variable kan ni. Ọjọ́ orí ẹnìkan lè jẹ́ 20, ọjọ́ orí ẹnìkan lè jẹ́ 30, 40, 50. Mo wá fẹ́ ṣèbéèrè lọ́dọ̀ Aru pé kíni o, èwo ló ju 20 lọ? Tó ti yé báwọn pé greater than 20, ó rí pé mò ń béèrè náà ni pé age greater than 20. Ó rí pé tó bá wò nísìn, ó gbé false wá. Kí nìdí tó fi fà á? Ó rí pé tó bá wo age yìí nínú data frame mi, kí ni age alákọ̀ọ́kọ́ sẹ̀? 20 ni àbí? Ihun tí mò ń sọ fún Aru ni pé is 20 greater than 20? Ṣé 20 ju 20 lọ? Ó rí pé logic ni àbí? Ṣé irọ́ ni àbí tòótọ́? Irọ́ ni o, 20 ò ju 20 lọ, 20 ṣe déédéé 20. Ó yá tó bá wo ohun tó parí pátápátá níbí báyìí, eléyìí tí ń ṣe 31 àbí? Tí bí mo ṣe sọ pé age greater than 20, tí mò ń sọ ni pé kíni o, ṣé 31 yìí ju kíni lọ? Ṣó ju 20 lọ? 31 ju 20 lọ, òun ló fi jẹ́ pé tó wà ń parí náà jẹ́ kíni? Ló jẹ́ true. Ó yá mo lè pa òun náà papọ̀ mọ́ àwọn data frame yìí, á já sí pé tí n bá fẹ́ ṣe bẹ́ẹ̀ láti ṣe báyẹn náà kò ṣe kíni o, kò le rárá. Mo lè sọ pé status, ṣó ti yé wa báwọn? Ìdí tó jẹ́ n sọ pé status ni pé mo ti ṣe kíni o, mo ti attach, mo ti ṣàsọtẹ́lẹ̀ fún. Ká pé mi ò tí ṣàsọtẹ́lẹ̀ fún, á jẹ́ pé kíni màá máa lò, yóò jẹ́ DF dollar. Ṣó ti yé báwọn? Ṣùgbọ́n nísìnyí torí pé mo ti ṣàsọtẹ́lẹ̀ attach fún, màá lo status yẹn directly. Status mo á ní kó mọ jẹ́ kíni o, kí ni ó mọ jẹ́ status? Òun ni pé ìbéèrè tí mo ṣe pé ṣé age ṣe kíni o, ṣé age ju 20 lọ? Á já sí pé yóò ṣe kíni? Yóò gbé variable míì wá fún mi. Ṣó ti yé wa báwọn? Yóò gbé variable míì wá fún mi. Ó rí pé tó bá wo status, já wo báyìí, kò gbé wá. Jẹ́ ká ṣe ipò eléyìí. Ìdí ni pé kò tíì mọ̀, ó mọ̀ pé titun là ń gbé wá, ó lóun ó ní dollar. Ṣó ti yé? Ó rí pé tó bá wò ó nísìnyí láti 5 ó ti di 6. Ó rí pé ìbéèrè tá a ṣe náà ni pé ṣé eléyìí ju 20 lọ? Ó jẹ́ false, ṣó ti yé? True. Ṣó ti yé wa báwọn? So irú àwọn data báyẹn là ń pè ní kíni o? Là ń pè ní logical variable. Má jẹ́ n tí mo ṣe níbí báyìí má jẹ́ ó dàrú. Attach ni pé kó ṣàsọọ́lẹ̀ fún pé data frame tó mọ lò leléyìí. Ṣùgbọ́n tó bá fẹ́ lo attach function, á já sí pé kíni o, kó o tó mọ lo variable rẹ, ó kọ́kọ́ gbé object yẹn wá, lẹ́yìn náà dollar, so ó wá ṣẹ̀ṣẹ̀ kíni, ó gbé orúkọ variable yẹn sí. Ṣùgbọ́n ìdí tó jẹ́ ká fi séléyìí lẹ́yìn ìgbà tá a ti ṣàsọọ́lẹ̀ fún ni pé kíni o, data frame titun la fẹ́ gbé wá. Ó rí pé nínú tó ti ṣàsọọ́lẹ̀ fún, òun ni DF, nínú tó wà ńbẹ̀ tẹ́lẹ̀ òun ni kíni o, òun ni márààrún yìí. Kò tíì sí status ńbẹ̀. Ṣó mọ̀ pé kò gbàsọọ́lẹ̀ òun, á já sí pé tó bá dárúkọ status titun nísìnyí kò ní mọ̀. So kó wá lè sọ àsọọ́lẹ̀ kún náà, á jẹ́ sí pé ó ṣẹ̀ gbé kíni o, ó ṣẹ̀ lo DF fún DF dollar status. So eléyìí ni kíni o, eléyìí ni oríṣiríṣi ọ̀nà tí data pín sí ní Aru. So àwọn ọ̀nà míì tún wà gẹ́gẹ́ bí àpẹẹrẹ a ní date and time data náà, date and time, a ní complex number. So gẹ́gẹ́ bí complex number eléyìí tá a máa ń lò náà ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí mo ṣàlàyé nínú fídíò tó ń bọ̀. Ǹjẹ́ tí eléyìí bá yé ọ, tó sì fẹ́ mọ jẹ̀gbádùn àwọn fídíò eléyìí tí mò ń ṣe lórí Aru yìí, dákun mò ń rọ̀ ọ́ láti ṣe kíni, láti subscribe sí orí ìkànnì mi, kó o sì tẹ àmì aago eléyìí tí yóò mọ sọ fún ọ nígbàkúùgbà tí n bá ti gbé fídíò tuntun jáde. Mo sì rọ̀ ọ́, dákun bá mi fi fídíò mi bá mi fi ránṣẹ́ sí àwọn akẹgbẹ́ rẹ káwọn náà lè jàǹfààní rẹ̀. Títí màá fi mọ pàdé rẹ nínú fídíò tó ń bọ̀. O ṣeun.